تكلان والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní àárọ̀ yìí tí a bára wa ní Sokoto láti jẹta tí a ti tẹ̀lé àwọn àlùfáà wa àgbà wazir al-markaz Maulana al-Sheikh Adam Yahya Abdurrahman al-Fulani gẹ́gẹ́ bí ìfẹ́ àti dáwà tí Ọlọ́run tó gbélé wọn lọ́wọ́ tí gbogbo ayé sì ń fẹ́ lọ́wọ́ lára wọn tó pè wọ́n Sokoto láti jẹta ni àti wà ń bí tó jẹ́ pé láàárọ̀ yìí ni a ní prógrámù tí a fẹ́ ṣe ṣùgbọ́n mo ní kí n seize opportunity kí n bí àwọn bàbá wa torí láti bí ìjẹta ni àwọn ọ̀rọ̀ àbísíjẹrin lọ̀rọ̀ ń ti ń lọ lérí Láwàní nípa pé bó ló ti rí ó gbé ẹkó tóbi ni ó yẹ kó rí bákan ni ṣùgbọ́n kódà nísìnyí náà mo ṣe tún wo fídíò kan náà tán lára ọ̀rọ̀ Láwàní yìí tọ́já sí pé kódà wọ́n ti parí ẹ̀ láàrin ara wọn ibi tó ti ṣẹlẹ̀ àti ibi tí wọ́n ń tafà sí gbogbo ẹ̀ náà ni wọ́n ń sọ mo á nípa ọ̀rọ̀ Láwàní yìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ kó tó di pé àwọn bàbá wa bọ́ sí eré wáàsí tí wọ́n pè wọ́n sí ní àárọ̀ yìí kí àwa náà kí á ṣàǹfààní lára bẹ̀ kí ọmọjà wà nìkan kí gbogbo ayé náà kí wọ́n kí ni tí ẹ̀yin bàbá wa rí sọ̀rọ̀ Láwàní ògùn náà kí ni Láwàní wo ni Láwàní tí àwọn bàbá wa ní Àgbàjì ní Mọ̀kóndòrò tí wọ́n máa ń wé nì a fẹ́ kí ẹ bá wa sọ sí kí ni ẹ̀yin rí sí kí ni gẹ́gẹ́ bí mímọ̀ ìhàwó lẹ́yìn kọ sí ojú wo lẹ́yìn fi wò ó yóò jẹ́ káwa náà ká ṣàǹfààní ní ara rẹ̀ gẹ́gẹ́ bí àwa tí a tẹ̀lé ẹ̀yin bàbá wa Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. Ní àárọ̀ yìí tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa àti ẹ̀bá wa Sokoto yìí náà. Alhamdulillah. Gèrí ṣéwù abára wa ní Sokoto nígbà tá a wálé ni. Gbogbo yìí tí ọ̀tọ̀ ta alákà pẹ̀lú ọ̀rọ̀ Sokoto yìí bàbá débi tí wọ́n ti pè wá a máa yanjú ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí wọ́n tó dé ìfẹ́ kọ́rọ̀ yọ jẹ́ pọ̀ ni nígbà tá a discuss débẹ̀ ní ìsìtẹ́ fẹ́ ń bí mi. Èmi náà sì rí i pé ọ̀rọ̀ ni àmọ́ ibi tó ti jáde wá àti bó ṣe pàpilẹ̀ níbi ọ̀rọ̀ yẹn mo rí i pé èèyàn gbọ́dọ̀ fáńkàlì balẹ̀ kó tó di pé yóò ṣe kíni o yóò dá sí i ló jẹ́ kí ó dá sí kò sí kémi ọ tó máa fẹ́ sọ kankan bó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ kọ́ra bó o bá béèrè yìí bó ti béèrè yìí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ lónìí. Allahu Akbar lọ́rọ̀ Láwàní yìí. Láwàní nígbà mo ti rí i pé prógámù yìí ń bẹ wájú ní ò jẹ́ kí n dá sí ná àmọ́ bọ́rọ̀ ti ń lọ nísìn gẹ́gẹ́ bí prógámù àná tá a lọ àti tòní ó lè wá má àyè lè má gbà wá mọ́ ni ó jẹ́ kí n sọ díẹ̀ ń bẹ tí n bá wá sọ díẹ̀ tọ́lọ̀ bá máyè wá yín mọ̀ sọ yókù lọ́hùn ìjẹ́ kò yé níbi ọ̀rọ̀ Láwàní. pàtàkì ìrọ̀ Láwàní àwọn bàbá wa Lágbàjì. mo gbọ́dọ̀ lé ẹ̀fásì lérí èyí o kó o sọ pé Láwàní àwọn bàbá wa Lágbàjì o. ní ẹ ti máa sùn ní. yóò dà fún ọ sóye èyí ni mo fẹ́ yọ kó nínú ọ̀rọ̀ náà sóye torí sórí Láwàní àwọn bàbá Lágbàjì o ìtàn rẹ̀ ló dáa ká mọ̀. Allahu Akbar ìtàn rẹ̀ ó nítàn. ó nítàn Láwàní náà nítàn sóye Láwàní ní ìyálàyà àtàtì bàbá rẹ̀ kìí ṣe pé mùsùlùmí nìkan ní ń wé Láwàní wọ́n ti ń wé gan sóye lọ́jọ́ tó ti pẹ́ kó tó aládàáni tó ti ń wé lọ́dún tó yẹ pé kọ́dà nábì ṣe ti dé. Allahu Akbar tí wọ́n ti ń wé Láwàní sóye gáràdì tó ń kálukú wá fi ń wé Láwàní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó nítàn kò wá sẹ́lẹ̀sì tí ètò wọn wé wọ́n ń wé fálàdà wọ́n ń wé fọ́rọ̀ ẹ̀sìn wọ́n ń wé Láwàní fálàdà wọ́n sì ń wé fún ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lọ́wọ́ kí ni tó ń kálukú èyí ń lọ yẹ kó kọ́kọ́ gbọ́yé ná nínú mọ́sálà yìí wọ́n ń wé fálàdà wọ́n sì ń wé fọ́rọ̀ ẹ̀sìn káànábì ga kó tó dé gbogbo èmi làwọn Indonesia yìí àwọn India yìí wọ́n ti ń wé lọ́jọ́ tó sì kí ni o tó ti pẹ́
wọn ò sì yéwe tí dìsín wọ́n wé tó yẹ pé àtúwárì mẹ́ta ló ti gba wájú lérí ẹ̀ tọ́ọ̀rù àkọ́kọ́ tọ́ọ̀rù ẹ̀kejì ní ti dì ní tọ́ọ̀rù ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti wá padà wá sọ́dà ládàá sóye àmọ́ tọ́ọ̀rù dì ní lọ́kọ́ ti kọ́ bẹ̀rẹ̀ kó tó bọ́ sí tọ́ọ̀rù lásìkàrí láyé àwọn mọ̀gúlí ìyín padà sọ̀rọ̀ débẹ̀ náà nísìn sóye àwọn Paris náà wọ́n ń wé tiwọn àwọn Persia àwọn náà ń wé tiwọn àwọn Masari náà àwọn náà ń wé tiwọn kí Islam tó ṣe kí ni tó dọ́dọ̀ wọn àwọn Lárúbáwá náà wọ́n ń wé tiwọn lérí Lárúbáwá ń wé òun lànàbì ṣe kí ni ló dé bá wọn sóye torí pé wọ́n gbà pé láwà ní wíwé adéèrí ni wọ́n kà sí lọ́dọ̀ àwọn Lárúbáwá adéèrí ni gẹ́gẹ́ bí adé táwọn Yorùbá tí wọ́n máa ń dé sóye mo fi pé gáràjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan wọ́n lè pé wọ́n ń wé torí pé òtútù mú àbí ooru mú àbí kó lè máa fi sọ wọ́n máa fi ṣe gìtá òrásì kí ọmọ bàdà máa bá àti dẹ́fìlà yìí nítorí wọ́n máa dẹ́fìlà ńlẹ̀ àárẹ̀ wá ìta wá gbogbo ìyá yín torí òòrùn ni ìpè wẹ́dà àwọn kan wá ní fi mọ nífìlà wọn ò fi ṣe ní kí o láàrin bí àwọn Nàìjíríì bí àwọn Tawarik yẹn ni wọ́n ń pè ní Tuareg àwọn Tuareg yẹn wọ́n tún wé nu àwọn tó máa fi wé wọ́n tó máa fi ṣe kọfílà lóru caravan tó máa fi ṣe ìjẹna fún àwọn tó bá dá wọn ní ọ̀nà kọ́nà àwọn tó ń dáadáa náà wé láàrin rí bó ti rí nù tó pé kọ́ mọ́ bá fi dá wọn mọ̀ ẹ̀gán ni àmọ́ tèyí tí Lárúbáwá ń wé káànábì ó tó dé wọ́n máa ń wé àwọn àṣàráfù kọ̀bílà ni wọ́n máa ń wé àṣàráfù kọ̀bílà àwọn tó jẹ́ pé àwọn èèyàn gidi àwọn mùlùkù àwọn ọlọ́lá inú wọn wọ́n máa ń wé àwọn èèyàn gidi inú wọn wọ́n máa ń wé tẹ́gbọ́n ló fi dára rẹ̀ yàtọ̀ láàrin àwọn yòókù rẹ̀. Common man. Common people. Bá ànábì náà tí mo wá wé nu sóye tọ́yẹ kọ́kọ́ làwọn bá sì fi yàn jọ̀gá lérí àwọn kan yóò wé láwà ní fún ànábì máa ń wé mọ́sálà tá a kọ́kọ́ yẹjú ń bẹ̀ ọ́ nísìn ni pé níbẹ̀ ọ́ nísìn tán pé aládà nítorí àmọ́ súnà ni nígbà tá ànábì ṣe kí ni o títí ṣe òun ó ti kúrò ní súnà kàwílíyà ó ti di súnà àmàlíyà ànábì máa wé bìdú ní kọ̀làsíwá èyí tó máa wé pẹ̀lú kọ̀làsíwá nígbà míì. bẹ́ẹ̀ bá pè ó ti padà wọnú ẹ̀sìn aládà ní tẹ́lẹ̀ àmọ́ nígbà tá ànábì tí ń ṣe kí ni o títí ń ṣe òun ni sóye súnà lápè ẹnu táwa ń wé o ni pé ṣé mùwákádà ni àbí èsè mùwákádà ṣé súnà tá a kàn ń pa ni àbí ètà a kàn ń pa sóye tó bá yẹ pé àlè wa dájọ́ torí pé bìnáwó ló hókùnmí aláṣẹ ì fáríhùn àtàsọ̀wúrì agbọ́dọ̀ kọ́kọ́ máa gbọ́ mọ́ sí àlàyé náà ká tó máa dá sí. Allahu Akbar. Ayẹ̀ká máa gbọ́ yé ká tó máa dá sí. sóye àìgbọ́ yé ká tó dá sí yóò jì kẹsẹ̀ jọ dá ó ní ló fi jẹ́ pé àwọn àfáà yanu àwọn kan ní aláàdá ni àwọn kan ní kí ni o súnà ni àwọn tó pè láláàdá wọ́n wò pé wọ́n ti ń lo ọbọ̀ ká ànábì òsì kí ni o kò tó dé ànábì òsì wọ́rọ̀ kankan nípa rẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ àwọn kan sì ní súnà ni pé pàtàkì tí ànábì òsì kí ni o ti ń lo ó ti di súnà àmọ́ torí pé súnà wò láà pé a pé súnà àmọ̀líyà ni ànábì èdè gbogbo ojúmọ́ náà ni máa lò àmọ́ máa lò ìwé pupa àbí ìwé green ìwé funfun ìwé dúdú àmọ́ nísìnyí tó bá rẹ̀ lè jẹ́ ká wá rí tànábì sọ pa rẹ̀ pé ẹ gbọ́dọ̀ máa ṣe báyìí ni o yóò ti wá di súnà tó wà mùwákádà súnà eléyìí gẹrù mùwákádà ìdájọ́ súnà gẹrù mùwákádà ńlá fún lọ́dọ̀ àwọn àfáà. ó ti bọ́ sábẹ́ ìsìn ìbábù nù ni ẹni tó bá fẹ́ yóò wé ẹni tí ó bá fẹ́ yóò wé
yóò fi lẹ̀ ẹni tí ó bá fẹ́ yóò fi lẹ̀ bó ti nínú harita náà bí sí kíni o tó fi lọ ẹgbẹ́ kan wá ń bẹ ń bẹ táwọn yóò fura sí sóye ẹgbẹ́ kan ń bẹ ń bẹ táwọn èèyàn tí wọn ò fura sí ní ké bó ló ṣe wá di pé ọ wá wọnú ẹ̀sìn bó ti wọ̀ yìí nígbà tí Islam wá kù nílẹ̀ Lárúbáwá ni tó kù ní Madina tó kù Mọ́kà tí wọ́n ń lọ àárín ìran mi nígbà tó bẹ̀rẹ̀ sí rìn ká ó fi di pé wọ́n fi ń ṣe yàtọ̀ láàrin àwọn mùsùlùmí àtẹ̀ntí ẹ̀ bá ṣe mùsùlùmí tẹ́gẹ́ tó bá ti wé òun ló dọ́dọ̀ tiwa ní tẹ́gẹ́ bá bá ti rí síyùn nísìn síyùn ó ti pé síyùn tẹ̀kìlì ní yùn dì ní ni ipa àwọn tí wọ́n máa múra báyìí àwọn mùsùlùmí ni láàrin àwa tán jẹ́ ní alámùlì islami kìí ṣe alámùlì arabi àwa tá a gbẹ̀sìn nígbà tá a dọ́dọ̀ wa àwa náà bẹ̀rẹ̀ sí lo àládà yẹn àmọ́ lọ́dọ̀ àwọn tó ń bá wa gbé wọ́n padà wá rí i pé ọ̀ṣọ́ àwọn mùsùlùmí lélẹ́yìí ẹni tó bá ti wé láwàní á ti mọ̀ pé mùsùlùmí ni á ti rí i pé mùsùlùmí ni ìjẹ́ mùsùlùmí yẹn ìní ó ti wá tún sọ ọ́ di ká tó fún onídàájọ́ mi iná ni èyí kọ́ akẹ́kọ̀ọ́ tí kanu tíra nìkan ni ó máa lò ọgbọ̀rọ̀ sọ wá kì í kó tó fẹjọ́ nǹkan múlẹ̀ tó di pé ó ti wá làzámà àti làzámà rẹ̀ hárí débi pé kò sí yọ kúrò lára wa nísìn ipò kò sínú ẹ̀sìn mọ́ kò sí ẹsẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé kọ́lá ńjọ́ tí àwọn ṣéwù lázàrí tí wọ́n ráyàn wá sí mọ́kàsì níjọ́ ńjọ́ tí jazal haki tó wá ní 1983 tá à ń bẹ lé kéwú tí wọ́n kọ́kọ́ wá wíwá kan tí wọ́n wá àwọn ará Cairo wọ́n kàn lè wọ kóòtù ni wọ́n wọ gbogbo rẹ̀ wọ́n wú ṣe gbá wọ́n ṣàwo wọ́n bọ́ọ̀lẹ̀ nígbà tí Ádámù rí wọn sóye àwọn àfáà bá ń wora wọn níbàdàn àwọn àfáà rọ́pítà bá ń wora wọn pa èwo lélẹ́yìí àwọn àlejò wọn kó wáyìí sáwọn àfáà lélẹ́yìí ṣé Ádámù bá gbìmọ̀ pé àwọn tí wọ́n rán wá nù pé òun ètí ìdè ipa àwọn àfẹ́yè tí ìdè yíké bàbá dọ́gbọ́n sí ṣé Ádámù dọ́gbọ́n sí jọ́nà pé àwọn àfẹ́yè tí ìdè ipa àwọn ilé ìwọ́n kan náà wá kún wá wo lẹ́lẹ̀ ni wọ́n ní tọ́ ẹja mọ́ lọlé làwọn àfáà rábítà kékeré ogun bá padà lọlé ni bàbá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ sí wọn lọ́hùn pé ẹ fẹ́ bà nǹkan jẹ́ ní àyín ẹ fẹ́ bà nǹkan jẹ́ ní àyín wọn ò lè gbà yín láàfà pẹ̀lú bẹ́ẹ̀ tí múra yìí wọn ò lè gbà yín láàfà bá ń lọ dá wọn lóhùn bẹ́ẹ̀ wọn ò lè gbà yín láàfà pẹ̀lú bẹ́ẹ̀ tí múra yìí wọn ò lè gbà yín láàfà torí tí ò lè jẹ́ kí wọ́n gbà yín láàfà ìní pé ìmúra yíyọ ọjọ́ ìmúra àwọn ẹlẹ́sìn lọ́dọ̀ wà ní àyín ló fi wá di pé wọ́n fi wá ṣe ní òfin fáwọn tí táwọn ṣe àríbá wọn ará lòde wọ́n wà ní kí wọ́n lọ wọ aṣọ wọn tí wọ́n máa wọ̀ sí yorùsmí wọn yẹn tí wọ́n wà wé láwà ní síbi fìlà pupa yẹn ìjọ tí wọ́n wá padà wá bẹ́ẹ̀ gbogbo yẹn àwọn tí wọ́n wí ló ti dé yìí. ìmúra àwọn tó change wọ́n ti yọ ọlọ́kankan ni wọ́n ti di pé àwọn àfáà tí wọ́n ní wọ́n padà wá dé ni wọ́n padà wá dé yìí gbogbo èyí làwọn bàbá wa sọ. nírú èyí nísìn wọ́n ti wá sọ ọ́ di súnà tó wà mú wá kádà fáwọn bùúsù lázàr wàbdún tó bá wá lázàrí àwọn ọmọ bùúsù wọ́n ti wá sọ di wá kádà pé sí yorùsmí yẹn pẹ̀lú láwàní wọn tẹ́gbẹ́ ó ṣe ní wọ́n gbọ́dọ̀ pẹ̀lú tí wọ́n wé mọ́ pupa wọ́n gbọ́dọ̀ máa múra rẹ̀ tán bá lọ lé jí sí àṣàrí ní ìlú kan ó ti di súnà muwakada yaani fún itibaru kinu alwaqi islami fi alam islami àmọ́ lọ́dọ̀ wa ní àyí kí n sopọ̀ mọ́ bí tá ti bẹ̀rẹ̀ ní àyí láwà ní ìgànbẹ̀nu tó jìyà láàrin ṣe Usman pẹ̀lú àwọn tó bá nínú àwọn mushrikun tó bá ń lé Haúsá ní àyí nínú ẹ̀sùn tí wọ́n kà sí ṣe Usman lẹ́sẹ̀ ni pé nígbà tó bẹ̀rẹ̀ sí pé tàyárù rẹ̀ bẹ̀rẹ̀ sí dìde wọ́n ní táwọn ọ̀fẹ́ rí mọ́ ní àwọn ọ̀fẹ́ rí láwà ní mọ́ wọ́n láwọn ọ̀fẹ́ rí láàní mọ́ àwọn òsì fẹ́ rí ìjáàbù táwọn obìnrin sí kí ni o tí ń wọ̀ mọ́ dèdè ọ̀sá àwọn ìníkà ọmọ sí torí pé àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì tí wọ́n torí ànábì tẹ̀lé ṣé Usman bùnì fòdí jàmáà ni wọ́n máa pè wọ́n
jàmá àwọn jàmá ẹ̀wù funfun ni wọ́n sì máa wọ̀ gbogbo wọn sì yé kí ni o wọ́n wé láwàní àwọn yẹn òní wọ́n fi ń fàyàn sínú ẹ̀sìn wọ́n fi ń fà wọ́n sínú ẹ̀sìn tó wọ́n á rí i pé gbogbo àwọn èèyàn gbà wọ́n ṣe yún wọ́n bẹ̀rẹ̀ sí lọ lè jọyìn wọn èyí ló bí ọba gòbí nínú tó fi lóhun báńdì láwàní àti kíní ìjáàbù tí wọ́n ń wọ̀ táwọn obìnrin ń wọ̀ òun báńdì ẹ̀ nínú ìlú òun bí ṣé Usman náà bá ti lè faramọ́ kọjá de kó lù fóun nínú tó líìdì sí ogun láàrin jihadi ṣé Usman ní ìlú ìgangangan tá a wà yìí ò mẹ́mẹ́ tó fi di wujubul hijra ṣé Usman kọ tẹ́lá síbi kìtàbù wujubul hijra ìtọ́sọ hijra di túláàsì káwọn fi farraka bayna al-haqq wal-batil ọ̀rọ̀ yìí mẹ́mẹ́ ọ̀rọ̀ láàrin mẹ́mẹ́ sẹ́ẹ̀tì rí nígbà tó wá di àsìkò ogun tó gun padà wá bẹ̀rẹ̀ lógun ṣé Usman buni fòdí tó bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá yìí ní wọ́n á sọ fún ọnu sóyè láwà ni wọ́n mọ fi dára wọn mọ̀ lójú ogun èyí ló dé lọrin láwà ni àwọn mùsùlùmí ò wé láwà ni wọn ní òfin ní máa gúnra wọn tó ti wá di súnà tó muwakada níbẹ̀ ṣé Usman ò wé láwà ni gbogbo àwọn àfáà tí wọ́n bẹ tó tẹ̀lé àtàwọn ọmọ kéwẹ́ àti gbogbo àwọn tó wá sí jihadi gbogbo wọn wé láwà ní tẹ̀lé èyí òun ni wọ́n jogún hárí gẹ́dẹ́ lọ́rin sóyé nígbà táwọn náà fẹ́ ṣe jihadi pẹ̀lú ilẹ̀ Yorùbá níjọ́ náà láwàní ni wọ́n máa wé lójú ogun ni wọ́n fi ń dára wọn mọ́ òun ni láwàní wá ṣẹ́kù ságbàjì lónìí àwọn jagunjagun ní ń bẹ lágbàjì ó ti mọ̀ pé kọ́lá lókè súnà ságbàjì wọn àwọn tó kù lókè súnà tí wọ́n bá àfa àlímì lógún àwọn ni wọ́n tẹ àgbàjì ìmáàmà táwọn ń wé bẹ̀rẹ̀ ìmáàmatul mujahidin àwọn sójà ni ló fi jẹ́ pé bí wọ́n ti gbà tírínì àwọn ará àgbàjì mo fi ní tùrásù gbọ́dọ̀ parẹ́ jùsíùn heritage wa ni jùsíùn la yatajazza min turasina al-islami especially nílùú àfa àlímì láwàní yẹn láwàní àwọn jagunjagun ni bí wọ́n ti wé lógún nu wọ́n wà ní kó gún dáadáa torí tí wọ́n fi wọ́n pé kí láwàní yẹn kó gún ìní pé bọ́ ọba kú sójú ogun gbàǹbá yìí sóyè àbí wọ́n sá ọ ní ọgbẹ́ ike báyà lè rí ọ láwàní wọn kọ̀ọ̀kan tú wọ́n fi so gbogbo ibi tẹ́jẹ̀ rẹ bá ti rush wọ́n ń lò fún pé kí wọ́n fi kọ́kọ́ fi ṣe básámà first aid ná tí wọ́n kọ́kọ́ máa fún yàn lójú ogun láwàní yẹn ni wọ́n tú wọ́n rẹ̀ ń bẹ̀ wọ́n fi so yàyí bí tó bá ṣe bí nǹkan bá tún ṣẹ̀jẹ̀ wọ́n tún rẹ̀ ń bẹ̀ wọ́n tún fi so kódà tó bá kú sójú ogun tí wọ́n bá rí pé àwọn ọ̀rá sọ tí wọ́n fi ṣe káfà ní ẹ̀mọ́ láwàní yẹn ni wọ́n lò wọ́n fi sin ìjọ tó kọ́ téèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aráàlú ni. ó tóbi náà ó tó kí òun yẹn. yóò tó yàní pé láwàní tó fi sí yẹn ni. yóò tún máa tó bí ọ̀pá mẹ́jọ náà. yóò tó bẹ́ẹ̀ tó fi sí yẹn yóò tó aṣọ tó fi sí yẹn ni wọ́n fi wé láwàní yẹn. láwàní Imamatul Mujahideen ni àwọn jagunjagun àkọ́kọ́ nílọrin torí pé ló jẹ́ pé nǹkan méjì ò gbọdọ̀ kó lọ́dọ̀ àwọn sùmúrà yẹn. bẹ́ẹ̀ ni nǹkan méjì ò gbọdọ̀ kó ń bẹ̀. ní ògidì sùmúrà ẹ gbọdọ̀ mọ́ pẹ̀lú nǹkan méjì àkọ́kọ́ ń bẹ̀ tẹ́rìbíà àsìkàríyà ni tiwọn. Allahu Akbar. àtẹ́rìbíàtú àsìkàríyà àwọn yàrá ti tẹ́rìbíàtú sòfíà gbogbo ẹ̀ la nílọrin. àtẹ́rìbíà àsìkàríyà yẹn wọ́n ti dàrábà àwọn lérí ẹ̀ lágbàjì yẹn wípé ogun ni wọ́n sẹ́wọ̀n kù fún ló fi jẹ́ kí gbogbo àwọn pàrùpàrù àwọn tí wọ́n bẹ ń lọrin lẹ́tẹ̀ etí ní àwọn lè gbégún ni àwọn lè gbé kinní ni àwọn kinní àwọn ni wọ́n dìde àwọn àfa àwọn àgbà lágbàjì àwọn ni wọ́n dìde tí wọ́n rò lé jà àwọn lógun pẹ̀lú láwàní lánàá àti jẹta Allahu Akbar. wọ́n kọlù wọn táwọn náà kọlù wọn tí tún lẹ̀mí lọ. àmọ́ jọjọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ níbi gbogbo ọjà tí wọ́n jà ní. èyí padà tó sọ̀rọ̀ kan lónìí bàbá débi tá à ń lọ. tẹ́rìbíà àsìkàríyà ni wọ́n fún wọn. àkọ́kọ́. dáúdà asmaniya lélẹ́yìn ti bẹ̀rẹ̀. àwọn àtàràkì wọn kọ́kọ́ lò ó. ló fi jẹ́ kí tó bá dé jà ní sígbà tí ìjọba bọ́ sọ́dọ̀ àwọn mọ̀gúlí ẹ ra àwọn sọ́jà àwọn kọ́dà àwọn bírítéènì náà gbà wọ́n bá wọn. tí wọ́n ní wọ́n mọ̀ wẹ̀wù sọ́jà wọ́n wẹ̀wù sọ́jà báyìí àmọ́ wọ́n ní wọ́n wé láàánú wọn. láàánú yóò ṣe kí ni yóò wà ń bẹ.
iṣẹ́ tó jẹ́ kí la bẹ̀rẹ̀ tì tẹ́ ìbò gbé wa láwà ní ìwọ́n sì kí ni ó wé láwọn ọmọgúnlí wọ́n sì fi dà sí ẹ̀gbẹ́ báyìí wọ́n fi dà kọ́ ẹ̀gbẹ́ láwà ní bí ìdábá bá wọn tí ọba lójú ọgbẹ́ ìní wọ́n fi ṣe bandage tó bá kú síbẹ̀ tó bá nídìí kó sí wọn èyí náà wọ́n ṣe kí ni wọ́n fi ṣe káfà ní wọn. àwọn mùjáhìdù náà ní lò láwà ní àgbàjì nǹkan méjì ọ̀gbọ̀rọ̀ kó mẹ́ tẹ́rìbí àsìkárí àyè ọ̀gbọ̀rọ̀ kó lára wọn. yàní pé jihadi ni wọ́n gbé wọn kalẹ̀ fún ní pé ìpìlẹ̀ ọjọ́ ayé nílọrin níjọ́ tá àti ní sọ́jà tá àti lọ ọlọ́pàá. níṣẹ́ àdá máa fi máa pè wọ́n ní sọ́jà ọlọ́run wọ́n bẹ́ẹ̀sì wọn síbẹ̀ ni sàgbàjì wọn zóònù wọn síbẹ̀ ni ẹ rí i pé ó di ìlú Ìlọrin lọ́wọ́ níbẹ̀ yẹn ó di ìlú Ìlọrin ni ìjọ tó gun ti ń bọ̀ wá níta kú di mọ́ ẹ rí i pé kó jìnnà sàgbàjì níjọ́ tí wọ́n ti fẹ́ kógun wọ̀ lọ́rin láti ogun òkòkò tán fẹ́ kó wọ̀ lọ́rin láti ìtakùdí mọ́ ìjọ náà wọ́n ti zóònù gbogbo nǹkan síbẹ̀ wípé àwọn tó bá lè jagun ibẹ̀ ni kí wọ́n máa lọ ibẹ̀ ni kí wọ́n máa lọ balógun náà súnmọ́ wọn balógun aládàmú náà súnmọ́ wọn ẹ̀ríkì balógun aládàmú náà jagun ni tó bá ti wá ní ogun dé gbogbo wọn lò lè gbé Láwàní ni Láwàní wọn wá ṣiṣẹ́ kan méjì bí tí ń ṣiṣẹ́ kí wọ́n dára wọn mọ̀ kọ́dà bọ́ bá ti wé Láwàní àwọn tó ń bá jà tó jẹ́ kébèrè tó ń pè wọ́n kébèrè jọ náà kọ́dà bọ́ bá kọlà àti báyìí torí wọn àwọn mìíràn ń bẹ tó kọlà nílọrin tó ti gbà sílámù yìí bó wọn ti fẹ́ mọ́ra lójú ogun òbóhùn bá ti rí pé kò wé Láwàní yóò ti mọ̀ pé kìí sára wọn yóò ti gun tẹ́rìbíàs kárí àwọn fi kan jihad yẹn àwọn ni wọ́n ní ló jẹ́ pé kí oní tó dìde náà nísinsìnyí tí wọ́n ti wé Láwàní ọ̀rọ̀ kéwú rẹpẹtẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wọn lójú ọ̀nà ni wọ́n tẹ́ni wọn wọ́n kọ́ wọn kéwú náà tó tọ́ àmọ́ ìpìlẹ̀ wọn aslan ní táwọn wà fún un sọ́jọ́ ọlọ́ọ̀ ni wọ́n ò junudullah kò wá sí alamul islami kan àbí ìlú tó bá yẹ kẹ́ ìmọ̀ràn islami à ń bẹ́ẹ̀ tẹ́ẹ̀ ní àwọn jésù islami àwọn jésù islami fún ìmọ̀ràn islami yà nílẹ̀ Yorùbá tó bẹ̀rẹ̀ láti lọrin ìlàwọ̀ arágbájì kò sì tán lára wọn dọ̀la ńlá àfẹ́ kẹ́nìkan kan fọwọ́ kan Láwàní ẹ̀ o ó wà bẹ́ẹ̀ torí pé ó wà bẹ́ẹ̀ ni kó máa lọ bẹ́ẹ̀ kó sì máa lọ bẹ́ẹ̀ nínú tó wè mí ń bẹ èyí ń jẹ́ kan kódà níjọ́ tí mo bá pè wọ́n tí mo máa ń pè wọ́n wá sí Kánò lé àwọn àfáà tí ọ̀rọ̀ fẹ́ di wàhálà pẹ̀lú wọn yìí táwọn sọ bí wọn bá ti láwọn bọ̀ akánilá àfàdà bí báyìí ní pẹ̀lú Láwàní ẹ̀ ni mo fẹ́ rí ẹ o Láwàní ẹ̀ ni mo fẹ́ rí wọ pẹ̀lú àfàdà bíbù yìí àti sọ́ọ́bù Kùránì mo fẹ́ rí àwọn méjèèjì wọn akrabu ilayya mawaddatan torí bí wọ́n ti máa gbé Láwàní káàkiri torí Láwàní yẹn nísìn ọ̀padà tí wàá dẹ̀wù lé kéwú ó tún ti tàtọ́ wàrà ó tún ti di uniform àmọ́ tí wọ́n fi sọ fáwọn ọmọ kéwú ni ó ti dẹ̀wù lé kéwú ó ti di sí eurosmi little labihim fáwọn ọmọ kéwú wọn. àwọn náà bọ́ bá gbọ́ ohùn mi léyìí wọ́n gbọ́ nǹkan mí yé ń bẹ́ ó yàtọ̀ sí wọ́n máa lè tú tíra káàkiri ká máa wá kọ̀díyà rẹ̀ ó ló ti di súnà mú wá kádà fáwọn bí ìgbà tí sọ́jà ń bẹ ní tọ́wà nu uniform sóye uniform sọ́jà kọjọ tẹ̀yẹ́tẹ̀yẹ́ sífílíà sóye ó lásìkò tó lè máa bọ́ nílẹ̀ ó sì nígbà tó bá dé nísìn tí máa ti lọ bí ṣe official sọ́jà náà ṣe kí ni yóò dé fìlà rẹ̀ bẹ̀rẹ̀ ti sọ́jà àti wánu bẹ̀rẹ̀ tí wọ́n máa dé táwọn sọ́jà máa dé lójú ogun òun ni ìmáàmà yẹn bó sì ti tóbi yẹn ìtó tóbi fún nìyẹn kìí pọ́sà déédéé tóbi ó nítumọ̀ o tí gbogbo ọmọ Ìlọrin tó gbọdọ̀ gbọ́yé àti àwọn ilẹ̀ Yorùbá yẹn náà torí pé jàmáà ni wọ́n ọmọ ogun Sheikh Usman buni Fodi ni gbogbo wọn ilẹ̀ abad ọmọ ogun Sheikh Usman buni Fodi nílùú tí mo wà yìí gbogbo wọn ọmọ kéwẹ̀ ni wọ́n jàmáà sì ni wọ́n máa pè wọ́n Jésù làásìkàrí ni wọ́n kòtò wa imtidadu ni ti àfa alimi jẹ́dẹ́bẹ̀ fún ti Sheikh Usman níyà yìí tá a padà mọ̀ sọ lọ́wọ́ ọ̀sán tó bá dagun 12 turasu wa ni juz'un la yatajazza min turasina al-islami bi madinati Ìlọrin ibi tí mo fẹ́ lò ń bẹ̀ nu
kèé ṣe nǹkan tí ẹ lè máa fi rẹ́rìn àbí tó wá lè gbọ́dọ̀ discourage àwọn èèyàn wa lérí ẹ̀ torí tó bá parẹ́ nísìn tùrásù wa kan sí kí ni ọlọ́nu heritage wa kan ọlọ́nu a sì gbọ́dọ̀ jọ lọ bẹ́ẹ̀ mi ti múra yín nísìn wọ́n bá ti rí wọ́n ti mọ̀ pé ìmúra àwọn àfáà wa ni ní táwa dúró fún níbẹ̀ yẹn tí mọ́ríkàsì dúró fún nílẹ̀ Yorùbá yìí ní tí ń ṣe yìí bọ́rọ̀ mọ́ bá dàrú kò yanjú ẹ̀ bógun bá dé káwọn tó ń dìde kálukú ló ní dìpátímẹ́ǹtì títí ẹ̀ ló jẹ́ kó káàbọ̀ bá ń wo ọ̀rọ̀ mọ́ríkàsì yìí nísìn tó bá rí búlùwà náà ní tán tó bá wo ti ṣe kàmọ́ ìdílé àládàbí white náà ní tán kéèkó wọn kàn mú tó wá wù wọn white tí wọn ń lò ládàbí àyín nísìn tòkè ọyà yìí ni ti salesman ni máa lò àwọn ni wọn lu ẹ̀wù funfun yẹn ló fi jẹ́ gbogbo iléèwé ilẹ̀ àríwá yìí pátá kọ́dà school white ni wọ́n rí tó wọ́ àmọ́ ti búlù yẹn ẹ̀wù àfáàlímì ni sólárò àfáàlímì ni nílọrin ló ti bẹ̀rẹ̀ sólárò tá à ń wọ asrak yẹn sólárò aláàrọ̀ ni o aláàlọ́ ni ló kọ́kọ́ wọ̀ nínú tàn nígbà tí èbó ń sásọ sólárò onítàn láà gbọ́dọ̀ fi gbà kọ́ parẹ́ ẹni tí bá ti ń wọ̀ nísìn àti mọ̀ pé ara wa ìmọ̀ra islamiyà ìlòríyà ìbẹ̀lá rẹ̀ nù bí wọn bá ti wá gbé láwà ní ìkalẹ̀ nísìn o ti kú òní tẹ́lifíàs kàríyà nù tọ́lá lómi kan yìí kó wọ́n dé fún ní kéèkó ọmọ túmọ̀ yín wá kí inú súnà èyí sì ń wá tán rẹ̀ ó dàrú wọn ò rí ẹjọ́ rò lérí rẹ̀ dáadáa èyí táwọn ń wí òdodo ni èyí tèmi náà ń wí òdodo ni básámà kan ni mímbà samatin islamiyya méjì lẹ pé náà mo ní méjì ní tẹríbíà alaskariya tẹ ní bẹ fún wọn àtìláwà ní nìkejì yà ni pé tẹríbíà askariya o tẹríbíà askariya mànàwíyà ni kó wá wí láà ní sí un ó ní tí kí ni o mọ̀díyà rẹ̀ ti jihadiya rọ́mùsù fún jihad ni yí pé àwọn yìí ni wọ́n dúró fún jihad nínú àwọn èèyàn wa òun ló fi lè rí sùmùrà kan kọ́ wá jẹ́ ẹnìkan tí ò lé díẹ̀ ọgbọ̀rọ̀ lé díẹ̀ o kókókó wọ́n sì máa múra bí ọmọ ogun ni nígbà táyé di bó ti dà ní tá àwa jagun mọ́ ni ò já rí kinní òun sọ mọ́ ní bó ti yẹ kí wọ́n gbé e kalẹ̀ mọ́ àmọ́ kógun ó tó dé kó tó di pọ́ dáwọ́ táwọn èèbó dáwọ́ ẹ̀ bó ti rí ni mo sọ fún yín nílọrin o láti yìí ló sì ti lọ láti Sókótó yìí gbogbo ogun tí ṣe Usman bóni fòdíjà láti yìí ló ti lọ láwà wọ́n sì máa fi dára wọn mọ̀ lójú ogun ni sóye òun ni wọ́n sì fi ń ṣe ń tì mọ́ sọ́dọ̀ Jamaa Sheikh Usman tóun jẹ́ àmírù jẹ́sì wọn torí Sheikh Usman náà jagunjagun ni àwọn lógun wọ́n ṣe jihadu yìí tí wọ́n ṣe bìsílà ni a ní tùrásù tiwa ara tí ń jà fún náà nù a ní tùrásù tiwa tí ò yẹ káwọn ọmọ wa kí wọ́n gbàgbé tẹ́ẹ̀pá àsìrẹ́dì láti fi mí pààrọ̀ ẹgbà tá a rí ìtọ́da jù lọ àrẹ́dì o ẹni tí ọba mọ̀ ní kó bí wá gbogbo ẹ̀ ló ti ní kọ́dà aṣọ dòngárì tí wọ́n ń wọ̀ ó ní tán o gbogbo láwàní táwọn ọba ní sẹ́yìn wọ́n yàtọ̀ sí tàgbàjì láàní táwọn ọba wa ń wé wọ́n yàtọ̀ sí tàgbàjì àwọn ọba ilẹ̀ àríwá gbogbo ẹ̀ ló ní tán ó ní kán bá wé tán wọ́n tún fi kìnnì kan bonu wọ́n fa àbonu báyìí yà ní pọ̀ gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ púpọ̀ ni ọba yẹn sọ̀rọ̀ púpọ̀ ìmọ̀ ń gbọ́dọ̀ púpọ̀ ni ọba ọmọ gbọ́dọ̀ púpọ̀ ìgbọ́n fi ní kí ọba ilẹ̀ àríwá ọmọ fa kìnnì bonu pé yọ ọmọ gbọ́dọ̀ púpọ̀ àmọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ wọ́n wá ní kó fi láwàní rẹ̀ kó fi kọ́ ẹnu hikima ti mẹ́ńbẹ́ nu ọba máa gbọ́rọ̀ púpọ̀ ni ọba yẹn sọ̀rọ̀ púpọ̀ bọ́n bá sì wé láwàní nílọrin àbí àwọn ọba wa wé láwàní nílọrin ó rí láwàní nì inú kó yọ ọ̀kan síwájú báyìí àbí kó yọ ọ̀kan síwájú láwàní tọ̀wídì ni wọ́n bá wé ní rubutu hu báyìí wọ́n wá yọ ẹyọ kan sí yọ yà sókàn sí wọ́n sì yọ ọ̀kan sí lẹ́yìn bá àti gbogbo ẹ̀ ló ní túmọ̀ kéèpé wọ́n kàn wé tó wù wọ́n àwọn èèyàn ní ọmọ túmọ̀ rẹ̀ mọ́ nísìn wọn ò sì wá ìmọ̀ ẹ̀ wà o sọye kọ́lá bí wọ́n ti wé láàrin mùnáfíkì àmọ́ bẹ́ẹ̀ ni
ó yẹ ká kọ tírà lérí ẹ̀hẹ́n àwọn dọkumẹ́ntì. láwà ní làwú ọwá láwà ní hu ọwá èyí tó bá sọ ọ́ lẹ̀ báyìí ní ti làwú ọlọ́wọ́ kan. tó lọ lẹ̀ o yàgbé lílà torí hu wa torí làwú wa torí àláwù wa tó bá di àláwù nísìn wọ́n yọ lamu méjì yọ yọ lẹ́yìn báyìí bọ́ba kánò tí wé o ní ìwo sóye yọ yọ lẹ́yìn méjì láàmù méjì nu wúù rẹ̀ ni wọ́n á fi ráǹdì ẹ̀ báyìí yọ àdì àláwù gbogbo ẹ̀ ló nítumọ̀ lọ́dọ̀ àwọn tó nímọ̀ rẹ̀ nílẹ̀ gbogbo ẹ̀ lámọ̀ kéèké wọn kàn wé tó wù wọ́n fi ń sọ̀rọ̀ ni kì í ṣe style lásán. kì í ṣe style lásán àmọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá jọ ìwà láti ìlú mi wọ́n kàn wá sọ fún pé ìkọ́lá bẹ́ẹ̀ bá ti ṣe bákan ọlọ́run kò ṣe dáadáa fún bàbá alágbé ni ọlọ́run ní jẹ́ kí wọ́n rá burú àgbàlagbà dáadáa làwọn náà onímọ̀ sí ni wọ́n tọ́pọ̀ àmọ́ eléyìí mo gbọ́dọ̀ ṣàlàyé mo pàdé wọn lẹ́kọ̀ọ́jọ́ ní aláníyàn dáadáa ni wọ́n ó sì dùn mọ́ mi bí wọ́n ṣe bí àfáà làbíbù tó náà gbọ́ ọlọ́run kò ṣe dáadáa fáwọn méjèèjì torí náà bí ọ̀rọ̀ láwà níyẹn ní ṣókí bó ti yín nu láwà ní àwọn jàmáà ni jàmáà ni wọ́n pe àwọn jàmáà ni wọ́n pe jàmáà nẹ́sùn islam ni wọ́n fi sẹ́kù nísìn jàmáà àwọn láwà ní àwọn jàmáà ni àwọn jẹ́ìsù ni alaskari níta ní nílọrin sóyè àgbàjì náà ọlọ́mọjọ bàjẹ́ orí ti mẹ́mbẹ́ ọlọ́mọjọ ọ̀tá gbogbo àwọn akéwì ti mẹ́mbẹ́ ọlọ́mọdé àárú àwọn àgbàfà tó kún bẹ́ ọlọ́run kò sí dáadáa fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.